yìí ó mọ ṣépè just me tiẹ̀ àtẹ̀gbọ́ pé òun níwà tútù ó ń fìwà tútù ṣe a gbọ́ pé kò kí ń fẹ́ pariwo kò kí ń fẹ́ ṣe kínní ṣùgbọ́n torí èdè lárúbáwá torí ìlú lárúbáwá just me owó máa sọ̀rọ̀. ọ̀run náà ẹjọ́ tó yọ lọ ẹ bá mi wá yàrá kan fún just me kẹ bá ń kó obìnrin ṣé méje ẹ kọ́kọ́ kó méje tì í ná ó ń sọ̀rọ̀ sáwọn alálẹ̀ ilẹ̀ ti. ìkó máa ṣépè ìkó máa ṣe báyìí ìkó máa ṣe báyìí. àwa mùsùlùmí ẹ jẹ́ ká ṣe báyìí kiri kan ẹ jẹ́ ká ẹ wá segregate ara yín ẹ pín sọ́tọ̀ọ̀tọ̀ ẹ̀yin odidi ọmọ aládé àwọn kan pín báyìí àwọn kan pín báyìí àwọn kan wá pín báyìí ẹ wá fẹ́ lọ síwájú báwo lẹ ṣe fẹ́ ní lọ síwájú tábà sì béèrè lọ́wọ́ yín pé àlìjọ náà tẹ fẹ́ lọ yìí kí lẹ fẹ́ lọ ṣe ń bẹ̀ ẹ fẹ́ lọ dóòbò náà ni òbò tẹ́ ń dóńlé ayé òbò tẹ́ ń dóńlé ayé ẹ sì fẹ́ lọ dó lọ́rùn. That same pussy that you hit, that you got when you're alive, you still want to go out to paradise to be knacking 72 version. So tí irú ọ̀rọ̀ yẹn tó bá tiẹ̀ mú gbogbo ilé ayé yìí tó mú gbogbo ilé ayé ṣó yẹ kó mẹ́yìn ọmọ aládé ṣó yẹ kó mú yín ṣó yẹ kó mú yín tó bá mú gbogbo ilé ayé yìí wípé ẹ o tẹ bá ti dé ọ̀run o a máa kó obìnrin fún yín ẹ mọ̀ bá wọn sọ ṣó yẹ kó mẹ́yìn ọmọ aládé àbí ẹ gbọ́ nǹkan tó ń pe adé nílẹ̀ Yorùbá ni kábíyèsí ilẹ̀ Yorùbá aláṣẹ kejì òrìṣà ni aláṣẹ kejì òòṣà òkè ta ló ṣàkè Olódùmarè apàṣẹ igbákejì the second one behind the owner of the world wọn á bẹ kóbìnrin fún yín kẹ́ ẹ máa dò ẹ̀yin náà wá rò bóyá that's the next thing wọ́n ní kẹ́ ẹ máa na àwọn obìnrin ìwọ tó o bá wà nílẹ̀ Yorùbá tó o ti mú ọwọ́ torí Islam tó ti fi na ìyàwó ẹ̀ rí àti sí ìlọkọ́wọ́ yẹn bẹ̀rẹ̀ sí ru ẹ. àṣẹ. tó o bá ti torí Islam tó o ti mú ọwọ́ ẹ̀ tó ti fi na obìnrin rí ní ilẹ̀ Yorùbá àti sí ìlọkọ́wọ́ yẹn bẹ̀rẹ̀ sí ru ẹ. àṣẹ àṣẹ gùn. wo wàá wá àtúnṣe òní rí orí ẹ̀ tó ti burú yẹn wọ́n ní obìnrin ẹ máa ṣe wọ́n báyìí kíní kan ọ̀dẹ́ èyí yẹn ó wá sókè ó sọ fẹ́mi pé obìnrin kí lobìnrin tó dẹ̀jẹ̀ lé ẹ lórí láìsí obìnrin sọmọ ènìyàn lè wà ní. àbí káwọn obìnrin láwọn ò ṣe mọ́ lẹ́nì àwọn ò bọ́kùnrin sùn mọ́ àbẹ́ ẹ̀ mọ́ páyé parẹ́ nù ayé wa ò ní parẹ́ o ṣùgbọ́n káwọn obìnrin dìde lẹ́nì kọ́ ní àwọn ò ṣe mọ́ o. ọ̀rọ̀ àyànjú ni. ayé parẹ́ nìyẹn àwọn yẹn ni àwọn.